L'Afrique. Aba. L'Afrique. Aba kọ́lọ̀ ń jẹ pẹ́. Sọ́ọ́rí gẹ́gẹ́ bí ipò mi láàrin ìlú yìí. Gẹ́bọ̀ ti mọ̀ pé bàbá baálẹ̀ ni mí tí mo baálé. Lẹ́yìn gbogbo wa yányán ni, lẹ́yìn gbogbo wa ni. Ọlọ́run ló fi yín síbẹ̀. Kò sì ní yọ mí sí. Àṣẹ. Tí n bá fi ẹnu mi yìí bí n bá fi gé obì fún ọ, ọ̀lẹ́ mẹ́jẹ̀. Àmọ́ tí mo bá ilé fi sọ̀rọ̀, gbà pé àwọn tó nílẹ̀ ló sọ̀rọ̀. Sọ́ọ́rí ẹni tó ní sọ̀ ló fi sọ rẹ̀ rẹ̀ ń tì. Kì í ṣe ẹjọ́ ti Ṣọlá kó wà. Ìyàwó mi ni mo sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ mi ò tí ì yé ọ ni, ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ni. Ẹni tó ní ṣọ́ọ̀bù tó fi rẹ́ǹtì nísìn tó gbé fẹ́ lòmíì. Bísínẹ́sì wo àti ẹ̀ ti tẹ́nu. Ìwọ ni mo fẹ́ kí kọ̀ gbójú ń bẹ̀. N ò tiẹ̀ fẹ́ kọ́ tiẹ̀ kọ́ ọjà pátá kankan lórí rẹ̀. Làbọ́dọ̀ mi ò yé tí ọtí jù lọ ní. Kò yọ̀ọ̀dá ìyàwó mi yẹn fún. Ó ti ní ṣọ́ọ̀bù rẹ́ǹtì. Baálẹ̀ ẹ jọ̀ọ́ má bínú, mo ti sọ fún yín tẹ́lẹ̀ nígbà tẹ́ pè mí, mo sọ fún pé mi ní much time. Ṣé gbọ́ ẹ jọ̀ọ́ ìgbà tẹ́nà ti mọ ìlú ìṣẹ̀lẹ̀ ẹ dákun mi ì fẹ́ kẹ́ ẹ gbà mí lásìkò púpọ̀ torí àwọn nǹkan míì tó bẹ tí mo tó fẹ́ ṣe. Ṣẹ́gbọ́n àbí ìdíwọ̀ náà sọ wọn ọmọ pé ẹni tí a gbàyàwó rẹ̀ nígbà pé yẹn gbáyàn lójú mi wọn náà ọfẹ́ lẹ̀ sọ̀rọ̀ ni. Ṣé rí Baálẹ̀ ṣé rí ẹ ní bínú má ṣe padà wá ẹ bá mi manage ni ẹ bá mi. ọdún ṣe bẹ́ẹ̀ ọṣẹ bẹ́ẹ̀ ọ̀dà wá ṣe jẹ́jẹ́ o ẹ̀rù yàrá yìí ṣe jẹ́jẹ́ rẹ o ṣe jẹ́jẹ́ rẹ o kò tọ́ fún ọ o. Sílábíkà ò gbọ́dọ̀ náà sórí ilé ayé. Ọ̀pọ̀ pé yín fẹ́ burú fún yín. Ẹ fẹ́ ya wèrè méjì ìjà tẹ́lẹ̀ ni. Ẹ fẹ́ ṣòfò lójú ẹ fẹ́ ṣe rí ibu ni. Ẹ rí nǹkan tó dé eléri ibu yín kò ní pẹ́ tẹ́mi kó lè kí tẹ̀wá yìí. Lágbọ́ kọ́ kò ní pẹ́ kò ní jìnnà lẹ́yìn bí àpèrè tẹ̀wá yìí àpèrè tẹ̀ ń pè lápèrè àbá ibu tẹ̀wá yìí. Àwọn ọmọ Ìgbò ọmọ tẹ́fọ̀ tákọ̀ tó èbùká náà àgbà kò lù wáyé. Yóò dé ẹbí yìí kan òṣèlú jẹ́ pẹ́lágbọ́ ọlọ́run ẹ̀ sì òkú. Nítorí. Ẹ fẹ́ ẹja wèrè ní kíní sùúrù bá kẹ́mi oníṣùúrù ìmọ̀ kẹ́yìn rẹ̀ báyìí nìyí. Ẹ rí bá ṣe bá kú ẹ kú èrèdè ni. Èyí gba ìyàwó mi face to face yìí sì rí wá yìí sì wọ́n wá pé wo fíìmù. Ẹ ṣe ààrẹ sáàbù àgànlẹ́gbà sáàbù ẹ wà máa yẹ ẹnu ẹ̀yẹ níbi ẹnu ajá yìí máa yẹ kì í ṣe pé ẹ ń ṣe bí ajá gangan ní nì. Ẹ tún wá nípa ń wo ìyẹn kí n tẹ́lẹ̀ náà nìyẹn ìyẹn kí n wò yìí ṣe báwo la yẹn ṣe fi ń jẹ baálẹ̀ gan lu gẹ́gẹ́ bí baálẹ̀ gan. Ẹ fẹ́ ṣe ibi fún mi náà mọ́kùnrin láfíríkà wèrè láfíríkà bẹ́ẹ̀ ṣe ń pè láti bẹ̀rẹ̀ tó ń gbèdì sí náà. Èmi tó wá dọ̀ baálẹ̀ wèrè fún yàrá kí bàbá o lọ́wọ́ àbò oníjẹkújẹ ẹ̀wé kẹta kò yẹ lọ́wọ́ tó fi gàgé kiri. Ọwọ́ àbí wẹ́ẹ̀dì wa àwọn ẹ̀wọ́ àbí wẹ́ẹ̀dì wa ọwọ́ àwọn pé kẹ́mi ọgbà kádàrá dára ọ̀dà òyìn gbà owó mi láfíríkà. Mo pé o sì ní ẹ̀sìn wẹ́ẹ̀rì yìí tí ń wò yín báyìí sẹ́ àgọ́ ẹ̀rì ẹ bá sọ jù fún fọlọ́ èmi gan ṣe ìlú wa yóò tú sẹ́ àbí tọ́ba ìlú ó tú tó ṣe ní tú èèyàn yóò dé báyìí jọ yòókè náà yóò ní tú àkúnjẹ ríbú owó tó wá gbà ó ní fi ṣe nǹkan rẹ o ó sì bí ó ṣe ó ní bó ṣe bá kú ọ̀nà owó báyìí ó fi wo igba ìsan ni wà á wèrè ìyá àwòrán yẹn kan bí àyíká ìfẹ́ sí ìfẹ́ gba iná tó yà wèrè ẹ̀ ń ṣe bí gbé kankan lónìí náà ìta ìpẹ́ náà kọ́ ní ma pé mọ́ náà yìí ẹ̀ ṣe kiri àyèwò rẹ̀ ń ṣe tó ojú dùn mí nù yìí mọ̀ pé ìwọ̀n pé wọ́n ní tẹ́lẹ̀ sí ìjọba yìí àwọn gbèsè nìkan yóò yí ẹ̀ fọ́ ẹnu rẹ̀ nínú ọgbọ̀n sọ́mọ́ nípa ìpín nǹkan mọ̀ nù láyìíká àdúgbò wáyé àyíká sáàbẹ̀ ayẹyẹ kan èyí lè yẹ lóye lè yẹ lóye tó ṣe ṣe kó o tẹ ẹgbẹ́ ẹgbẹ́ gbé wálẹ̀ gan èbùká ìyẹn rédèrèdè lémi bò àmúlẹ̀ mọ̀ sọ pé lémi tó ń sọ gan kiri èlé lọ́gà gírígírí ti sáré ẹ̀ ṣe jẹ́jẹ́ àǹjẹ́ ọ̀rẹ́ ẹ̀dí máa sìn wọ́n lọ kó mílẹ̀ sí ìgbèkú mistake mo sáré mi kéèké kó wọ́n ń pan ẹlé láyé ẹgbẹ́ yẹn bàbá oní ti ń gba bàbá mi ó yìí kí wọ́n gbọ́ onípẹ́lẹ́ òye bá oyè yìí wàhálà ibi kó o kú àwọn ẹgbẹ́ kó àwọn wọn á dìtẹ̀ gbàjọba láti ilẹ̀ Ìgbò kí Ìgbò dìdú ìlú ìjà àgbà pẹ́ lọ́nà ọlọ́ọ̀nù. Ọkùnrin ẹgbẹ́ rẹ̀ gbẹ́yàwó rẹ̀ ọ̀tún mẹ́lẹ̀ kọ̀ gbẹ́yàwó rẹ̀ padà jẹ́ wá rí ọlọ́run yóò pọ̀.
wọ́n pẹ́ lórí àpèrè bàbá mi ọmọ àlè ó bó ti múra kankan lórí obìnrin ẹgbẹ́ bó ti múra kankan kàtà olójúwò òkò lórí abo ẹ sí ọ.